Ẹ ǹlẹ́ o gbogbo ilé, ṣàlàáfíà lẹ wà? Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín Títílọpẹ́ ló ń sọ̀rọ̀. Ṣé dáadáa ni Títílọpẹ́ bá yín? Àwọn Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n sọ wípé bí a ò bá rẹ́ni gbé ni gungi ọlà. Ègún tó wà nídìí igi ọlà kì í jẹ́ kí a gbójú gbóyà débẹ̀. Tí a ò bá rẹ́ni ranni lọ́wọ́ láti tètè débi ọlà, ọlà kì í tètè yá. Bí a ò bá rẹ́ni bálà, ọlà kì í tètè yá. Eléyìí ni mo ṣe wá fẹ́ gbà yín níyànjú lénìí wípé ní gbogbo ọ̀nà tẹ́ bá ní láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti tètè gun igi ọlà, ẹ jẹ́ kí a ràn wọ́n lọ́wọ́. Ọ̀pọ̀ ìgbà a máa ń lérò wípé owó nìkan ni a fi lè ràn yàn lọ́wọ́. Rárá o, kò kí ń ṣe owó nìkan. Ọgbọ́n, ìmọ̀ àti òye tí a ní tí a bá fún ènìyàn á ràn wọ́n lọ́wọ́ láti tètè débi ọlà. Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n sọ wípé á béèrè ọ̀nà kì í ṣìnà. Nígbà tí ènìyàn bá béèrè ọ̀nà lọ́wọ́ wa tí a sì mọ bí wọ́n ṣe lè débi tí wọ́n ń lọ yẹn ní ọ̀nà tó tọ́ àti èyí tí ó yẹ, ẹ jẹ́ kí a sọ fún wọn. Ẹ má jẹ́ kí a mú ìmọ̀ yìí, ẹ má jẹ́ kí a fi pamọ́ fún ara wa. Ẹ jẹ́ ká fún àwọn ènìyàn, nítorí tí wọ́n bá lo ìmọ̀ yìí ní ọ̀nà tí ó tọ́, á tètè jẹ́ kí wọ́n débi tí wọ́n lọ, wọn ò sì ní ṣìnà. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ́n á máa sọ wípé èmi náà jẹ́ ìyà báyìí kí tó débi báyìí báyìí. Títorí wípé àwa wá jẹ́ ìyà báyìí báyìí ká tó débẹ̀ túmọ̀ sí wípé àwọn ènìyàn náà láti jìyà kí wọ́n tó débẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Yorùbá náà ló lọ ni wọ́n bọ̀ wọ́n ni wọ́n sọ wípé olówó kan láàrin òtòṣì mẹ́fà, òun fúnra rẹ̀ òtòṣì ni. Nígbà tí ẹ bá mú ìmọ̀ àti òye tí ẹ ní tẹ́ fi pamọ́, táwọn èèyàn sì ń rún pa ní ọ̀dọ̀ yín, kí wá ní kókó ọlà tí ẹ ní. Nítorí ìdí èyí, gbogbo ọ̀nà tí ẹ bá fi lè ran àwọn ènìyàn lọ́wọ́ láti gun igi ọlà, ẹ jẹ́ kí a rí dájú wípé a ràn wọ́n lọ́wọ́. Bí a ṣe ń ràn wọ́n lọ́wọ́, Ọlọ́run yóò sì ran àwa náà lọ́wọ́. Títílọpẹ́ ló ń sọ̀rọ̀, ó dìgbà.